àṣírí àwọn ẹlẹ́gbẹ́ ọmọ rèé. Iṣẹ́ yìí dára fún àwọn tó bá jẹ́ ẹlẹ́gbẹ́ ọmọ tàbí àwọn tó fẹ́ wọn níyàwó. Ṣùgbọ́n mo kọ́kọ́ gbàdúrà fún gbogbo ẹni tó bá fídíò yìí pàdé, ẹ̀yin tẹ́ ṣàmì, ẹ̀yin tẹ́ share rẹ̀, tẹ́ comment, tẹ́ like ẹ̀, ní orúkọ Jésù Kristi ò ní gbégun eléegun. Mo gbàdúrà fẹ́nìkan tó lè share program yìí ní orúkọ Jésù Kristi, ẹ ó rí àánú gbà. Kí n tó sọ bá ó ṣe ṣiṣẹ́ yìí, ẹ jẹ́ kí n fi nọ́mbà wòlíì sílẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ nílò àdúrà, ẹ̀yin tẹ́ ń wá ọ̀nà àbáyọ lórí nǹkan tẹ́ ń là kọjá. 0810 63 11 252 0810 63 11 252. Ìwọ tí wọ́n bá ń sọ fún pé o lẹ́gbẹ́ àbò ti ṣiṣẹ́ ẹgbẹ́ rí, àbí ìwọ tó fẹ́yàwó tán sọ pé ìyàwó ẹ lẹ́gbẹ́, sáré gbìyànjú kó lọ ṣiṣẹ́ ìmọ́jò pẹ́. Ọjọ́ tí wọ́n bá bí ìyàwó rẹ nínú ọ̀sẹ̀, bóyá Monday ni, bóyá Wednesday, ọjọ́ yẹn ni kó ṣiṣẹ́ yìí. Ẹ jẹ́ ká wá chair tó neat dáadáa. Ẹ jẹ́ ká tẹ aṣọ funfun kan lé lórí. Ìwọ ọkọ tíyàwó ẹ jẹ́ lẹ́gbẹ́ ọmọ yẹn, jókòó lórí aṣọ funfun yẹn, kó wá mú lọ́fíńdà ọ̀lọ́ńlá yìí kó mú dání. Tó bá ti mú lọ́fíńdà yìí dání, jẹ́ kí ìyàwó ẹ dó sí ẹ̀yìn ẹ, jẹ́ kó ká ọwọ́ lé ẹ lórí ọwọ́ méjèèjì. Ìyàwó tó ń dùn nínú ni o, kìí ṣe ìyàwó tó tọ́jú o, tó fún lóúnjẹ, tó ra aṣọ sí lọ́rùn. Ìyàwó tí àárín wa ti ẹ̀ gún, òun ló lè ṣiṣẹ́ ẹ̀ fún ẹ tí wàá rí àmì ẹ̀. Mo gbàdúrà tó bá ti ṣiṣẹ́ ìwà padà wá dúpẹ́. Now, tó bá ti jókòó lórí aṣọ funfun yẹn, ẹjọ́ mú ọ̀nà láì dání. Jẹ́ kí ìyàwó ẹ gbé ọwọ́ méjèèjì lé ẹ lórí. Yóò bẹ̀rẹ̀ sí ní pe orí ẹ̀ pẹ̀ṣẹ̀ dá ẹ̀ kó fi ṣàdúrà fún ẹ. Kó ṣàdúrà fún ẹ lórí iṣẹ́. Kó ṣàdúrà fún ẹ lórí ìrìn àjò. Kó gbàdúrà fún ẹ lórí gbogbo àdáwọlé. Lẹ́yìn ìgbà tó bá fi tinútinú gbàdúrà fún ẹ tán, sórí aṣọ funfun yìí, ọjọ́ 7 ló fi lò ó. Tó bá ti ń wẹ̀ lójoojúmọ́, máa fi aṣọ funfun ìnura, o gbọ́dọ̀ fọ̀. Ọjọ́ 7 ló fi nura. Tó bá ti ń wẹ̀ tán tó waṣọ, máa fi lọ́fíńdà ọ̀nà láì sí ara. Ọjọ́ 7 náà ló fi lo lọ́fíńdà yìí. Nígbà tó bá di ọjọ́ 7 tó ti ń lo aṣọ funfun yìí, lọ dáná sun aṣọ funfun yìí, kí ìwọ wá máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. Àfi tẹ́gùn kan bá wà lára ẹ tó nílò wòlíì láti bẹ́ẹ̀ mú kúrò. Àfi tí ò bá ṣe fún ẹ bó ṣe yẹ kó ṣe. Lọ́jọ́ tó bá ṣe, make sure pé ó dùn nínú. Àfi tó bá jẹ́ pé ó máa ń gbomijé lójú ẹ̀ lókù ni ò ní rí bẹ́ẹ̀.